The people of Oyo, the Oyomesi, all the dignitaries, they are all sending greetings to Sultan of Sokoto. All the people of Sokoto. Láti sọ bàbá kábíyèsí ẹ má mẹ́nu bà ẹ má ti lọ bẹ̀ ọmọ Yorùbá níbo la tún já sí yìí lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé the first. Kí nìdí tí bàbá fi lọ bẹ̀ Sultan of Sokoto wò? Kí ni wọ́n bá lọ? Ǹjẹ́ wọ́n lọ gbàyàwó ni àbí wọ́n lọ fi kan wọ́n lọ ṣe àná àbí nítorí àwa àrán Yorùbá ni wọ́n ṣe lọ? Ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí ni máa dáhùn tí gbogbo wájọ máa dáhùn lórí ètò lónìí. Ẹ farabalẹ̀ nígbà tí wọ́n sì gbé fídíò wọn fún fídíò àrà tí wọ́n dá lọ́hùn-ún àti àwọn kábíyèsí tó tẹ̀lé wọn lọ. Ẹ dákun, níbo là ń lọ nílẹ̀ Yorùbá lórí àwọn ọba wa? Mo fẹ́ kí nǹkan kan yé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tàbí tẹ́ ń gbọ́ mi lásìkò yìí wípé èmi ò ní nǹkan kan lòdì sí ọba kankan nílẹ̀ Yorùbá yàtọ̀ sí ọba tó bá yára ẹ̀ sọ́tọ̀. Ewúrẹ́ ò sọ pé wọn ò bá àgùntàn ṣe, àgùntàn ló níyà òun òbí dúdú. Àwa sì kéré lọ́jọ́ orí ju ká máa rí ọba fín lọ. Àmọ̀ràn la lè gba kábíyèsí. Ẹ gbọ́ mi, pàápàá jùlọ ibi táwa ń lọ jìnnà. Òmìnira orílẹ̀-èdè Yorùbá ló jẹ mí lógún torí ìran tiwa nìkan kọ́, àwọn ọ̀ràn tó ń bọ̀. Máa gbé fídíò nǹkan tí bàbá lọ ṣe lọ́dọ̀ Sultan of Sokoto, máa gbé hàn yín. Gbogbo bí wọ́n ṣe rìn, bí wọ́n ṣe débẹ̀, bí wọ́n ṣe jáde, bí wọ́n ṣe wọlé padà, bí títí tí wọ́n fi padà sílùú Ọ̀yọ́. Àwọn kábíyèsí tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n jọ wọkọ̀ pọ̀. Àmọ́ kábíyèsí ọba Abímbọ́lá Ọwọ́adé, ṣé bá a ṣe jọ sọ́ọ̀rì? Kí ló lè fa sábàbí láti gbà tẹ́ ẹ ti dórí àlééfà? Ìyẹn ni pé tẹ́ ẹ ti dórí àpèrè àwọn bàbá yín. Ó fẹ́ẹ̀ má sí ọ̀sẹ̀ kan tá à ní gbọ́ pé Fúlàní pààyàn, Fúlàní jíyàn gbé, wọ́n ṣàyàn ládàá nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tẹ́ ẹ jẹ́ paramount ruler, ọ̀gá gbogbo ọba, olórí ọba níbẹ̀. Bàbá ẹ dá sọ níwájú ọ̀gá àwọn Fúlàní tí í ṣe Sultan of Sokoto. Ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má bá mi pín ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má búyàn, ẹ má bú kábíyèsí. Mo mọ̀ pé ẹ̀yin kan ó bú mi torí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pavilion ó pé ó dá sọ̀rọ̀ Aláàfin torí pé ó jẹ́ ọmọ Ọ̀yọ́ ó ṣe kiri kan ó ṣe dá sọ̀rọ̀ Aláàfin. Mo sọ fún wọn pé kò tí ì kàn mí. Gbogbo èyí tẹ́ ẹ ṣe ń sọ yẹn kò ì kàn mí ni, tó bá tásìkò á sọ. Wọ́n nígbà tá Ọọ̀ni tó lọ kíní á sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà tá ibà àgbà lámọ̀ràn ni. Àwa ìbú kábíyèsí àfàwọn ọba tí wọ́n náwọn kì í ṣọba bí ẹ̀míà kíní kan tí wọ́n sì fi hàn tó ń bú wa, síbẹ̀ náà à ní bú wọn, à gbà wọ́n lámọ̀ràn ni torí ọmọ bíbí ilẹ̀ Yorùbá gidi làwa.
kábíyèsí ọba Àwọ̀adé Abímbọ́lá Àwọ̀adé the first, ikú bàbá yìí. Ọ̀gá o, kí ni ká ti pe léyìí? Gbàtẹ́ dórí àpèrè ẹ̀ tí ìlóṣù kan, ayé bẹ̀rẹ̀ sí ní pariwo pé kábíyèsí ó di afẹ̀ṣẹ́ kò gbé òjò. Mo wá jókòó mo rò títí pé kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tó gbẹ́sẹ̀, ọba Ọláyíwọlá the third, òun la gbọ́ nínú ìtàn pé ẹlẹ́ṣẹ̀ ni bàbá, síbẹ̀ tó fi kúrò láyé lẹ́yìn bí ogójì ọdún àti díẹ̀ tí wọ́n lò lórí àpèrè. Àfìgbà kan gbọ́ pé kábíyèsí yìí fún ìyẹn lẹ́sẹ̀ láàfin. Tọ̀dọ̀ yín láyé bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ títí tí wọ́n ní bàbá yìí gbẹ́mìí mì. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Lárúbáwá ni wọ́n ní àlàmọ́ṣẹ̀rí ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Èmi mọ̀ pé kábíyèsí ò lọ́wọ́ nínú ikú bàbá yìí, bẹ́ẹ̀ ni ó dájú. Wọ́n so mọ́ra wọn ni ẹ̀ẹ̀ní rálákòbá. Ẹ gbọ́dọ̀ kíyèsára níbi tẹ́ ẹ dé yìí. Ẹ má rò wípé ẹ̀bùn ikú ti dépò. Ayé tá a wà yìí ti kọjá ayé àtijọ́. Ẹ rò pé bẹ́ẹ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ ni wọ́n ń tú ẹ̀ síta gbangba fún gbogbo èèyàn láti gbọ́. Bẹ́ẹ̀ bá yí, bẹ́ẹ̀ bá kíyèsára, bẹ́ẹ̀ bá fẹ́ bá àwọn olórí sùn, ayé ọ̀ya fọ́tò yín wọ́n jù síta. Àwọn kan lè lọ fẹ́yàwó lọ́hùn ni. Ẹ gbọ́ ṣé kábíyèsí lọ fẹ́yàwó lọ́dọ̀ Sultan of Sokoto ni? Ẹ dákun ẹ wo fídíò yìí, mò ń padà bọ̀. Ẹ wò ó kẹ́ gbọ́ nǹkan tí kábíyèsí ọba Akíìmù Ọ̀wọ́adé the first, ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́, tí wọ́n lọ ṣe lọ́dọ̀, àbí tí wọ́n sọ nígbà tí wọ́n dé ààfin Sultan of Sokoto. Òun rèé, mò ń padà bọ̀. Mo pa láṣẹ sínú ayé ẹnìkan tó lè rí àmẹ́ṣẹ lórúkọ Jésù. Gbogbo ọjọ́ pípẹ́ tó ń yọ àyànmọ́ àti ṣẹ̀dá yín lẹ́nu, iná Ọlọ́run kó jó dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Olúwa ní kájọ gbàdúrà papọ̀, kájọ wádìí àṣírí ogun tẹ́ ń là kọjá. Ẹ gbọ́ mi sà, bóyá èyí tẹ́ ti gba àwẹ̀ ṣùgbọ́n síbẹ̀ tógun yẹn ò lọ, bóyá ẹ ti gbàdúrà ẹ ti lọ orí òkè síbẹ̀ ogun yẹn sì dúró kò lọ. Ẹ má gbàgbé sà, ó ti pẹ́ tí Hánà náà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan sà, lọ́jọ́ kan mà, agbára Ọlọ́run bá Hánà pàdé, ó sì rí ọ̀nà àbáyọ. A fún Hánà ní ọmọ rere. Ìwọ náà bá o ṣe ń gbọ́ mi lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mímọ́, gbogbo ọ̀dájú ogun tó lóòní ń rí ọ̀nà lọ, tó lóòní ní sinmi, iná Ọlọ́run máa rún wọn dànù. Ẹ jẹ́ àjọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ àjọ wá Olúwa, ojú Olúwa láti rí àṣírí ogun èyí tí ẹ̀ ń dojú kọ, ká dẹ̀ mú ọ̀nà àbáyọ láti gbàdúrà lórí ogun yẹn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ rí, bóyá ó ní nǹkan tẹ́ ń là kọjá, bóyá ẹ wà lókè òkun, ẹ ń ṣiṣẹ́ ẹ̀rí ẹ̀ ní àkójọ, tàbí ẹ wá ìwé gbèlú síbẹ̀ ẹ rí ìwé gbèlú, tàbí ẹ ní ìpèníjà lórí ọmọ tàbí lórí iṣẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa fi pè mí rè o, +234 70 25 47 54 27. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè. Mo gbàdúrà pé bẹ́ẹ̀ náà ṣe ń pè mí lórúkọ Jésù fún àdúrà, ìyanu yín lórúkọ Jésù ó máa farahàn. Ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. For me, I came with my entourage. I have a saying of the saying. I have Olu of Igboora. I have Onifiditi of Fiditi.
I have Oloro of Oro, Olusi of Ijara. Same thing, the Oyomesi, my cabinet members, in the person of Papa Baki and Sam, and anybody of Igbo. Same thing with Honorable Hakim, the honorable members, the federal level. Same thing with some of my people who have been helping out in making sure that the Alafin be great. Thank you very much. So, the people of Oyo, the Oyomesi, all the dignitaries, they are all sending greetings to Sultan of Sokoto and all the people of Sokoto. Thank you very much. And from today, the reason why all of us have been here today is to show appreciation for the fact that you came around. We know that you were very, very busy. Out of your busy time, you came around to run my coronation. We are here to say a big thank you to you for doing that. May the Almighty Allah continue to be with you in all your endeavors. And again, one of the things again I would like to mention is that my people are here. Immediately when I came out of the flight, I could see a lot of my people. The way I was welcomed, I felt so excited. I was more than happy. And for the fact that they are living here in peace, you have been being a good host to them. I'm saying a big thank you to you. Thank you very much. So I'm using this opportunity as well to seek your collaboration. You have been doing very well with my predecessor, Alafin Lamidi Adeyemi. With what I was being told, that you had a very smooth and very good relationship, which I'm very, very happy with. So the same very good relationship you had with him, so I want that bond and collaboration to continue. So my big thank you go to Your Eminence, Sultan of Sokoto, and all the candidates and all the people of Sokoto. Thank you very much. I really appreciate you, Paul. And anytime you want to come around to Oyo, you should be rest assured that you will be accommodated, and you have a very memorable visit. Thank you very much. Ẹ káàbọ̀ padà. Ọmọ Yorùbá, ṣé ẹ ti rí wípé kì í ṣe wípé nítorí tiwa òun ni
ọba Àwọ̀adé tó fi lọ bá Sátánì of Sokoto. Kì í ṣe wípé nítorí wípé àwa ọmọ Yorùbá àwọn Fúlàní tí ṣe ọmọ lẹ́yìn Sátánì of Sokoto, kì í ṣe wípé torí wa ní kábíyèsí yìí ṣe lọ. Ẹ gbọ́, ta ló wà níhà tiwa gangan nínú àwọn kábíyèsí wa tó wà lẹ́yìn? À ń pariwo báyìí pé a máa gba orílẹ̀-èdè Yorùbá, tọ́ba òkè ó sì bá wa ṣe é, tí àwọn alálẹ̀ tí wọ́n ó sì gbà fún wa. Ẹ dákun, níbo la fojú sí lọ́dọ̀ àwọn kábíyèsí wọ̀nyí? Tí wọ́n bá lọ bárò kábíyèsí yìí pé kó fọwọ́ sí ọ̀rọ̀ Yorùbá nation, tí Sultan of Sokoto sì ní láyé, ṣé kábíyèsí máa fọwọ́ sí sá? Àmọ́ kábíyèsí, ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ gbèdè, ọmọ òfò, ọmọ àdánù bí wọ́n ṣe ń kì yín. Èmi máa gbà yín lámọ̀ràn. Ẹ ti fi ọ̀dọ́ joyè, ẹ fi ogbó lò ó, àmọ́ ẹ gbé sùúrù jẹ́ o. Ẹ má jẹ́ káwọn èèyàn ó tì yín. Gẹ́gẹ́ bí ọ̀dọ́, ohun táwa ọ̀dọ́ ń rò, tá à ń retí, tíran Yorùbá ń retí lọ́dọ̀ yín kọ́ là ń bá. Bẹ́ẹ̀ ni sà. Yàtọ̀ sáwọn ẹlòmíì tí ó bọ̀ sórí ayélujára tí wọ́n máa bú yín, àwa ò ní bú yín, àmọ̀ràn lá fún yín sà. Tó pé tẹ́ ẹ bá ṣubú, ìran Yorùbá ló ṣubú, pàápàá láti ìlú Ọ̀yọ́, àwa tá a jáde látara yín. Àwọn ló ṣubú, a sì jọ ṣubú papọ̀ ni. Yóò wà nínú ìwé ìtàn ìpè ọba báyìí ló sọ ìran Yorùbá dà báyìí. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ẹ̀ rí fídíò yẹn, bá mi pín fídíò ẹ̀ yóò dọ̀dọ̀ kábíyèsí. Kí ló dé? Kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ pé ẹ lọ sọ́dọ̀ Sultan of Sokoto, ṣùgbọ́n bí tẹ̀ṣẹ̀ wà rèé sà. Èmi rò pé àwọn kan ti dánlóòdù ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ láti bí ọdún kó tó dìgbà tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Ọláyíwọlá gbéṣẹ̀. Ẹ mọbìnrin tí àyàrá tí Fúlàní fi wọ́n dá nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú àwọn tí kábíyèsí kan tẹ̀lé yín, ẹ lọ Ìbàràpá, ẹ mú Olúọ̀fun Igbó Ọrà lọ́wọ́, ẹ mú ẹjọ́ lọ àti Asẹ́yìn ti ìlú Ìsẹ́yìn lẹ́jọ́ dọ̀hún. Onígbòho ti ìlú Ìgbòho bẹ̀ tẹ̀lé yín lọ. Ìtàn ẹ gbọ́ dáadáa àrà tí àwọn Fúlàní ti fi wọ́n dá, ẹ sì mú ọ̀rọ̀ kankan sọ nípa ẹ̀. Lóòótọ́ mo wá kí ọ kábíyèsí, Sátánì ó ṣe o, àdúpẹ́, àmọ́ nǹkan báyìí ń ṣẹlẹ̀ ládùúgbò mi. Ìyẹn ò sí nínú àjẹ́ndà yín dádì kábíyèsí, jù pé ẹjọ́ onírẹ́pọ̀, irú rẹ́pọ̀ wo ló wà láàrin yín? Ṣé rẹ́pọ̀ pé kí Fúlàní kọ̀ntínú láti máa pa ìran Yorùbá? Mo jẹ́rìí yín kò jẹ́rìí bẹ́ẹ̀, torí nínú ọba tí ó gbàbọ̀dè fún ìran Yorùbá, mo mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ ò sí ń bẹ̀. Ó dá mi lójú bẹ́ẹ̀. Ọmọ àlè ní fọwọ́ ju ilé bàbá ẹ̀. Àmọ́ sà, ìpàdé yìí sí Sultan of Sokoto ó máa dàbí pé yóò kọ ẹ̀kan pé àwa ò fẹ́ Fúlàní nílẹ̀ wa mọ́. Èyí tó ṣe yìí ó tó gẹ́. Bóyá ká kúkú máa sọ kí wọ́n máa póòsì nǹkan tó wọ́n bá ti Fúlàní àrà tí wọ́n bá ti dá sórí pílátífọ́ọ̀mù yín sà. Tẹ́ ẹ bá lẹ́ẹ̀mọ̀, a máa jù sórí WhatsApp yín, bóyá ẹ̀ ní wò ó. Ṣùgbọ́n olóye níyàn, ọlọ́gbọ́n níyàn, ọ̀jọ̀gbọ́n níyìn, ẹ ti lọ káàkiri àgbáyé, ṣé bí wọ́n ṣe ń ṣe lọ́hùn rèé. Ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ má bá mi pín.
ẹ mo fẹ́ kó dé ọ̀dọ̀ kábíyèsí, èmi fúnra mi ó ṣe àfídíò yìí dé ọ̀dọ̀ àwọn tó súnmọ́ kábíyèsí kí wọ́n lè mọ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ pé Sultan of Sokoto, a gbọ́ pé ẹ lọ kí wọ́n ní o. Lóòótọ́ àwọn kan ní ẹ lọ gbàyàwó bí ọba kan. Àwọn èèyàn tẹ̀ ti ń sọ bàbá wípé ọ̀tọ̀ ẹni tó fẹ́ jẹ́ tẹ́lẹ̀ tá tiẹ̀ ti ní kinní kan ló ti wá Fúlàní nìyẹ́ àmọ́ wípé àná lẹ́yìn lọ ṣe. Mo nírọ̀ náà pa ọ̀rọ̀ tí ọba ní tètè mọ́lẹ̀ tí ò nítumọ̀ tí ò lẹ́rìí àwa ẹgbẹ́ jáde. Àmọ́ ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o. Kádé ọpẹ́ lórí, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kò jòkó pẹ́. Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọwọ́adé the first. Ìgbà yín ọ̀sán wá yóò tù wá lára. Aboyún ilé abíwẹ́rẹ́, àwọn àgàn a máa tọwọ́ àlàbòsùn. Ẹ̀sìn ọba yóò jòkó pẹ́ o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Àmọ́ ẹ má jẹ́ kí rògbà àwọn ọ̀tá kó ṣẹ mọ́ yín lára. Ẹ má jẹ́ kí ohun tí àwọn èèyàn ń rò ní búburú nípa yín kó wá sí ìmúṣẹ. Ẹ ṣọ́ra fún àwọn tó ń gbà yín nímọ̀ràn kẹ́ ẹ má bàa ṣubú, ẹ ní ṣubú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí bí bàbá kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ wọ́n ṣe ṣèbẹ̀wò sí Sultan of Sokoto. Ó dàbọ̀.